Tá bá ń sọ̀rọ̀ nípa education kò ń ṣe tíṣà nìkan ló ń tíṣì ọmọ tó ń jẹ́ kọ́ ọmọ fi wà okay because kán bá dé láti school ìyá ló máa go through bàbá ti lọ bíṣẹ́ kó bá pọ́n jọ ń gbé papọ̀ náà ni o kó bá pọ́n jọ ń gbé papọ̀ àti kan bá dé impact ìyá ni pé wọ́n dé yẹn á lè bójú tó bóyá kí níbo ni wọ́n kọ́ dé bóyá assignment mi gan ọ̀tẹ́ pé wọn kì í ṣe wọn òbí ẹlẹ́ tíṣà lè gbàgbé bá kó bá wò lọ́nà á lè pèpè ẹ̀ máa gbé ọmọ ẹ̀ máa fáwọn ọmọ mi lásàmẹ́ǹtì ọ́ á lè ṣe á lè kọ́ á tún kọ́ gan irú nǹkan mi tẹ́ pé ọmọ àtúnṣe níyàn ọ̀la á ti kọ́ sílẹ̀ nílé kó bá yẹ pé ìyá tó òbí tó yẹ pé ó standard dáadáa ti kọ́ tó yẹ pé wọ́n máa fi di pé ó dé class gan revision ló máa jẹ́ fún á kàn máa explain fún wọn impact ìyá nìyẹn bẹ́ẹ̀ yẹn kó bá yẹ pé standard ìyá tó yẹ pé yes in fact ìṣípa tí òbí ń kó lára ọmọ ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ caring and everything ṣé ọmọ ọlọ́mọ ṣé ọba ọmọ gbọ́mọ ọlọ́mọ fún mi sí mi lè tọ́jú ẹ̀ bí ẹ̀jẹ̀ mi kò possible mi lè never tọ́jú ẹ̀ abásọpá máa ṣojú bí ojú olóje yàn ń tan rẹ̀ ni bọ́ ẹ̀jẹ̀ èèyàn tó jọ́ ọmọ èèyàn á ti mọ̀ pé àkókò báyìí ó máa nídìí nǹkan báyìí ni ò kì í fẹ́ nǹkan báyìí ló ń fẹ́ fún àkókò bá ń bínú gan yẹn wá bó ṣe máa mú orí ẹ̀ wálẹ̀ láti ṣe tèsì nǹkan tó máa dáa fún ní ọjọ́ iwájú nǹkan tó ń fight fún lè máa wrong but since ẹ pé òbí èèyàn á tẹ̀ láti bring it down pé wá ń bí èèyàn á pín ọ̀nà yẹn lẹ̀ lálẹ́ wò pa máa òbí mi ẹ ṣe gan ìyá náà ló lè ṣe ogun ìta ń sọ yìí or fake mother ìyá tó bá ń ṣe yéèyàn lè never ṣe láéláé kò lè ṣe. rí tí ìyá bá wà lọ́tọ̀ tí bàbá wà lọ́tọ̀ tí wọn jọ gbé lápapọ̀ tó bá yá àwọn ọmọ yẹn á di ìdàkudà kò ní sí wípé ẹnu méjì ló ń control àwọn ọmọ ẹnu kan ṣoṣo tó bá ń control àwọn ọmọ yẹn kò ní jẹ́ kí àwọn ọmọ yẹn di olóríire lọ́jọ́ iwájú kódà gan tún lè dènà ire fún àwọn ọmọ lọ́nà wípé ibi tó yẹ kí bàbá wọn gbà láti lè control wọn wípé má ṣe nǹkan báyìí tí ìyá wọn bá rí tó bá jẹ́ ìyá tí ò lè control ọmọ yẹn níbi nǹkan tó ń ṣe burúkú tí ò ní mọ̀ pé burúkú ni ìyá lè máa wò níran ṣùgbọ́n bàbá ò ní gbà kó máa ṣe nǹkan yẹn níbi so ibi tèmi mọ̀ nìyẹn wípé kò dáa nǹkan tó lè ba láìfọ ọmọ jẹ́ ni. ó ní pé kí ọkọ àtìyàwó kí wọ́n try láti mọ bó ṣe máa understand ara wọn tó máa jọ gbé láti tó máa gbé pọ̀ tó máa tolerate ara wọn tí eléyìí bá ṣẹlẹ̀ á mọ bó ṣe máa dáríjì tí ó bá dẹ̀ jẹ́ pé ìyàwó ló ṣe mistake ni ọkọ náà ní ẹ̀mí ìdáríjì. tí bàbá àti ìyá tán bá jọ gbé ó ń fàkóbá fún ọmọ gẹ́gẹ́ bí obìnrin yẹn tí ò bá náà mójútó dáadáa ó lè lọ ṣe ẹsẹ̀ gbé ọmọ míì tó yẹ pé bẹ́ẹ̀ tiẹ̀ mójútó gan ó ń gbọ́ràn ká má sọ míì tí ìyá bá wà àti bàbá wọn á jọ sanwó pọ̀ láti bá ọmọ wí. Number 1 ẹnu méjì ò ṣe tọ́ ọmọ tí ìyá bá ń bọ́ ọmọ wípé ìwọ ọmọ lágbájá ṣe nǹkan báyìí tí bàbá náà dẹ̀ fẹnu sí dájúdájú gbẹ̀yìn ọmọ yẹn á dáa but kí ìyá ti bá tiẹ̀ lọ kí bàbá náà ti bá tiẹ̀ lọ kí àárín wọn má ní ìgúnrégé ó ń fa àkóbá fún ọmọ lọ́pọ̀lọpọ̀. For example gẹ́gẹ́ bí èmi ṣé mọ̀ bí mo ṣe ń kiri yìí ó jẹ́ nǹkan ìrọ̀jú fún mi torí mo rò pé tí bá ní mi ò kiri mọ́ mo fi lé ọkọ yẹn lẹ̀ àwọn ọmọ tí mo fi sílẹ̀ ìyá lè jẹ wọ́n so tí mo bá rí obìnrin mi tó bá ní òun fi lé ọkọ sílẹ̀ ó ń fa ìjìyà fún ọmọ